Àwọn agbébọn pa ọ̀kan nínú àwọn fijilantè tó ń wá Ayuba tí wọ́n jí gbé ní Kwara. Ìgbìyànjú láti rí ọkùnrin àgbẹ̀ kan, Ayuba, táwọn agbébọn jí gbé lọ́jọ́ àbámẹ́ta Sátidé ọjọ́ 14 oṣù kẹwàá yìí lọ́nà Ìdó-Fágbọrọ̀ níjọba ìbílẹ̀ Èkìtì nípínlẹ̀ Kwara ló gba ọ̀nà míì yọ nítorí Isa, ọ̀kan nínú àwọn fijilantè tó ń wá Ayuba, tún bọ́ sọ́wọ́ àwọn agbébọn yìí ni wọ́n bá yìnbọn pa á, bó tilẹ̀ jẹ́ pé wọ́n dóòlà ẹni tí wọ́n jí gbé. Aláròyé gbọ́ pé lọ́jọ́ àbámẹ́ta Sátidé ọjọ́ 21 oṣù yìí ni àwọn agbébọn jí Ayuba gbé nílùú Ìdó-Fágbọrọ̀ tí kò jìnnà púpọ̀ sí Òmù-àrán. Lọ́jọ́ kejì tí wọ́n jí ọkùnrin náà gbé ni wọ́n pe mọ̀lẹ́bí rẹ̀ tí wọ́n sì ń béèrè fún owó ìtúsílẹ̀. Èyí ló mú káwọn fijilantè wọgbó kiri láti dóòlà Ayuba tí wọ́n jí gbé ọ̀hún. Lálẹ́ ọjọ́ àbámẹ́ta ọ̀sẹ̀ yìí ni àwọn mọ̀lẹ́bí Ayuba gbé mílíọ̀nù 2 náírà lọ fún àwọn agbébọn náà láti dóòlà ọmọ wọn. Lásìkò náà ni àwọn fijilantè ń yọ́ tẹ̀lé àwọn mọ̀lẹ́bí lẹ́yìn. Ní kété tí wọ́n gbowó tán tí wọ́n tú Ayuba sílẹ̀ ni àwọn ẹ̀ṣọ́ aláàbò náà gbáyà àwọn agbébọn yìí tí wọ́n sì ń rọ̀jò ìbọn sí wọn lára. Lásìkò náà ni àwọn agbébọn yìí pa fijilantè kan tórúkọ rẹ̀ ń jẹ́ Usman Isa kí wọ́n tó sá lọ. Àwọn mọ̀lẹ́bí fijilantè náà ti sìnkú ọmọ wọn ọ̀hún nílànà ẹ̀sìn Mùsùlùmí lọ́jọ́ Àìkú Sunday ọ̀sẹ̀ yìí. Ẹgbẹ́ fijilantè ní gúúsù ìpínlẹ̀ Kwara lábẹ́ olórí wọn Jimoh Abdullahi ti rọ ìjọba ìpínlẹ̀ wọn láti dákun ṣàánú àwọn. Wọ́n ní ìbọn AK-47 ni àwọn agbébọn náà ń lò tó sì lágbára ju tàwọn lọ. Wọ́n ní kíjọba pèsè àwọn irinṣẹ́ tí yóò mú iṣẹ́ ìrọ̀rùn fáwọn nítorí ojoojúmọ́ làwọn ìka èèyàn náà ń ṣòro láti kojú lásìkò yìí. Wọ́n ní àwọn nílò ohun ìrìnsẹ̀ pàápàá jùlọ ọ̀kadà àti mọ́tò pẹ̀lú àwọn ìbọn gidi táwọn yóò máa fi kojú àwọn bòròrò agbébọn náà nítorí pé Fúlàní bòròrò ní gbogbo wọn àti pé bí omi òkun ni wọ́n pọ̀ nínú igbó ní gúúsù Kwara báyìí. Ó ní bó tilẹ̀ jẹ́ pé ìjọba kéde pé àwọn fún wọn ní alùpùpù àti mọ́tò ṣùgbọ́n àwọn nǹkan náà kò dé ọwọ́ àwọn nítorí sẹkítẹ́ríàtì níjọba ìbílẹ̀ ni wọ́n kó wọn sí, wọn ò tí ì kó fáwọn. Ibrahim Alágúnmu ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online. Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́ yín.